Africa Content TV. Àwọn abiyamọ tòótọ́, ewé máa ń jẹ́, ẹ̀sà máa ń jẹ́, àdúrà àgbà. Èyí tẹ́ ẹ bá wí, òun lọ́nà wọn máa gbọ́. Àwọn alálẹ̀ wọn máa fàṣẹ sí. Ẹkú àdúgbò òkè àbí. Ewé àjẹ́, ẹ̀sà àjẹ́. Ìyá wa ewé àjẹ́, ẹ̀sà àjẹ́. Ẹni bá wọ́n sọ pé kí lè ṣe níbẹ̀ yẹn, ẹkùn nígbà òwúlẹ̀, ẹjọ́ máa ṣe tiẹ̀ káwọn máa ṣe tiwa. Ìwọ́lọ́ òun bá ṣe lóhùn bá ti ṣe lọ, lóhùn pàtàkì ara ẹ̀ náà. Àwọn abiyamọ tó bá òkì ewé máa jẹ́ òun ẹ̀sán máa jẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe wí. Ìwà tó ń fẹ́ ṣèpèsè, wọ́n ṣọ́ọ̀jù, ó láti lọ lẹ́kùnlé ẹ̀ka àbúrò àyà. Nàìjíríà ẹ̀yà mi létí. Yóò tó kàn wá lọ́kàn wá mọ̀bọ̀. Local Organizing Committee, LOC, Engineer Idris Adeoye, Chairman for Kini. Ẹkú àdúrà ó ti torí iṣẹ́ ẹgbẹ́. Aṣíwájú Barista Yẹmí Adéríbigbé, mo kí yín ẹkú iṣẹ́. Ṣẹ́gun Ọmọdébùnmi, mo kí yín ẹkú iṣẹ́. Ọ̀dọ́lẹ́mú iṣẹ́ náà lọ́bí, mo kí yín ẹkú iṣẹ́. Akin Ọlátúnjí, mo kí yín ẹkú iṣẹ́. Táyọ̀ Yáàlì Ìwúra, mo kí yín. Ọ̀dọ́lẹ́mú Dájúdí Ọlánìtẹ̀. Sákìtì akọ̀wé kọ́mítì, gbogbo yẹn kó àdúró ó ti bẹ̀rẹ̀ sí mi. Àbàbọ̀ bí yàgbé ìṣòwò. Aṣíwájú ló lè ṣe.